Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Friday June 5 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Oníràwọ̀ iná tó kàn yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ dùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ènìyàn báyìí òun ló máa jẹ́ aṣọ yìnyín, ènìyàn ló máa jẹ́ aṣọ ìyẹ́yìn, àwọn èèyàn dúró tì yín gbágbágbá, ẹ máa rí support tẹ́ ẹ̀ ń fẹ́, ẹni dánìkan ṣe ilé ayé lọ́jọ́ tòní o, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fi á tó yín lọ́wọ́, ẹ máa rí gbárùkùtì lórí iṣẹ́, lórí ohunkóhun lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ àtàwọn alásùnmọ̀ yín á dùn alárinrin àwọnú ara sí dáadáa. Ẹ̀yin fúnra lọ́ra yín gan ọgbà akitiyan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe é pé á dùn máwọn èèyàn nú. Àwọn nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní àwọn èèyàn máa gba tiẹ̀ dáadáa lọ́jọ́ tòní o. Ẹ polówó iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní, ẹ ṣakitiyan lọ́jọ́ tòní, ìtẹpámọ́ṣẹ́ yín lè bí opportunity, ó lè bí àǹfààní fún yín lọ́jọ́ tòní. Jẹ́ kí iṣẹ́ tẹ́ bá ń ṣe lénìí, ẹ má ṣe ní jẹ̀lẹ̀ńkẹ́, ẹ má ṣe ṣe ọ̀lẹ rárá lọ́jọ́ tòní, ẹ má ṣe mẹ́lẹ́, ẹ falẹ̀ mọ́ṣẹ́ dáadáa kẹ́ lè ráǹfààní àtòrí gbámú ni o. Torí pé ó ṣeé ṣe kéèyàn máa kẹ́fín kó máa wo bẹ́ẹ̀ ṣe iṣẹ́ lọ́jọ́ tòní pé ṣẹ́ nìyí tó ń ṣe dáadáa ṣá, ṣẹ́ nìyí ń try ṣá, kéèyàn máa fẹ́ máa wo bẹ́ẹ̀ ṣe iṣẹ́ yín lọ́jọ́ tòní tó sì ṣeé ṣe kẹ́nìyẹn fẹ́ fún yín ní nǹkan kan tàbí kẹ́nìyẹn fẹ́ ta yín lọ́rẹ tàbí kẹ́nìyẹn fẹ́ ṣe nǹkan tó ṣe pé á jẹ́ ohun ìyàlẹ́nu fún yín lọ́jọ́ tòní. Èmi jẹ́ tó ṣe pé tẹ́ bá máa ṣiṣẹ́ ẹ ní láti falẹ̀ mọ́ dáadáa. Àsìkò yìí sì rèé àwọn èèyàn máa nílò support yín, wọ́n á nílò ìrànlọ́wọ́ yín, wọ́n á fẹ́ máa béèrè lọ́wọ́ yín. Ó dára kẹ́ máa fún wọn ní ìdáhùn tó dára, ìdáhùn tó lè ràn wọ́n lọ́wọ́ látara látara bẹ́ẹ̀ ṣe ń share experience together yìí, ó ṣeé ṣe kí ó ràn yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ ti tòní. Tápá bá ká ìtọrẹ àánú níwọ̀nba ẹ láǹfààní, tẹ́ bá láǹfààní ẹ ṣe fún àwọn ènìyàn lọ́jọ́ tòní, ẹ ṣètọrẹ àánú, tẹ́ bá ṣètọrẹ àánú lọ́jọ́ tòní, tẹ́ bá lawọ́, ó ṣeé ṣe kí eléyìí kí ó bí reward k'Ọlọ́run fẹ́ san yín lẹ́san rere pẹ̀lú ẹ̀ lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ lénìí, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, rírí owó náà á lọ dáadáa lọ́jọ́ tòní. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour sky blue sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ ìjọjọ́ tó gbà kí sára dáadáa o. Ìjà lè wáyé láàrin ẹ̀yin àtèèyàn níbi iṣẹ́ lọ́jọ́ tòní, issue lè wáyé láàrin ẹ̀yin àtèèyàn níbi iṣẹ́ lọ́jọ́ ní tá fẹ́ mú yín kanra, tá fẹ́ mú yín bínú gidi gan níbi iṣẹ́. Ẹ kíyèsára dáadáa, ẹ má bínú àbíjù, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú customer, ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ọ̀gá ibi iṣẹ́ yín, kó má sí wàhálà, kó má sí ìdààmú láàrin yín. Ó ṣeé ṣe kó máa complain àwọn kankan tó sì jẹ́ pé a fẹ́ máa kàn yín lára pé ìbí bẹ́ ṣe ní kí n ṣe náà ni mo ṣe ṣe yìí. Issue iṣẹ́ lè wáyé púpọ̀ lọ́jọ́ tòní, ẹ fọgbọ́n ṣe ẹ̀fẹ̀lẹ̀ ṣe prayer lélẹ́yìí lórí kó má bàa wáyé. Ọ̀rọ̀ iṣẹ́ náà ló máa wà lọ́kàn yín gbágbágbá látòórọ̀ títí dé àṣálẹ́ ọjọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní láàyè iṣẹ́ kó má bàa sí wàhálà, kó má sí ìdààmú. Ìṣẹ́ tẹ́ bá wò pé bóyá ó ti ń stress yín jù àbó tí ń fún yín lẹ́dẹ̀kì jù, ẹ lè bẹ̀rẹ̀ àmọ̀ràn látọ̀dọ̀ èèyàn pé lágbájá ẹ wá ràn mí lọ́wọ́ lórí kíní, tó bá ràn yín lọ́wọ́ ìyẹn máa bẹ́tà. Ó máa bẹ́tà ju kẹ́ ṣe mistake tó ṣe pé á fẹ́ cost yín ní stress rẹpẹtẹ lọ. Ẹ kíyèsára púpọ̀ tẹ́ bá lè fọgbọ́n ṣe iṣẹ́ lọ dáadáa. Nípa ti relationship yín kò sí wàhálà lénìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour white sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí relief nípa àwọn nǹkan tó ṣe pé ó ga tó dàbí òkè ìṣòro nínú ìgbésí ayé yín. Àwọn nǹkan tẹ́ tí ń wá láti mọ̀ tẹ́lẹ̀ ó ṣeé ṣe kó ṣe pé ọwọ́ ọ̀rọ̀rùn báyìí lẹ́ẹ̀ní mọ̀ nípa rẹ̀. Ọjọ́ tòní jọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín á ṣe yín bí ìgbà pé kí ẹ kàn sáwọn tó ṣe pé jìnnà sí yín, àwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ̀ ti rí. Ó dára kí ẹ kàn sí wọn, pàápàá àwọn tó ṣe pé wà lọ́nà jíjìn tó ṣe ṣe kẹ́ gbóòórùn ara yín lọ́jọ́ tòní, kí inú yín dùn, kí ayọ̀ yín kún. Ọjọ́ tòní jọ́ tó ṣe pé ẹ ní láti ṣe dáadáa sáwọn èèyàn tó rọ̀gbà yín ká. Tẹ́ bá ṣe dáadáa sí wọn, àwọn náà ṣe dáadáa sí yín padà. Ọ̀pọ̀ míì nínú yín sì ó ṣeé ṣe kí ẹ rí travel opportunity lénìí tó ṣe pé travel opportunity lè bí àánú, ó lè bí rọ̀rùn, ó lè bí fọkànbalẹ̀ fún yín. Àwọn tension àtijọ́ mẹ́ta á máa kó lára yín báyìí tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú, ẹ máa feel calm. Ìrọ̀rùn báyìí lè fi bá àwọn èèyàn ṣe lọ́jọ́ tòní. Freedom sì máa wà fún yín dáadáa tí ò ní sí ìdíwọ́, tí ò ní sí dènà kankan rárá. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yá lọ dáadáa. Iye owó náà wọlé fún yín lénìí. Lavender jẹ́ colour tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé intimacy ẹ̀yin àti olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Ọjọ́ ìfà lọ́jọ́ tòní jẹ́, tẹ́ máa rí ìfàjẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ohun tẹ́yin náà bá ní kápá ẹ lè fi ṣètọrẹ àánú lọ́jọ́ tòní. Ṣíṣètọrẹ àánú lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí
ó bí èrè ń jẹ fún yín. Ó ṣeé ṣe k'Ọlọ́run fi san yín lẹ́san tó ṣe pé ó máa yà yín gan lẹ́nu. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ láàrin èèyàn àtolólùfẹ́, láàrin èèyàn àtàwọn èèyàn lọ́jọ́ tòní, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ẹ̀yin àtàná ìbáṣepọ̀ yín máa dùn alárinrin. Gbogbo hílàhílo tó bá ń wáyé látijọ́ ẹ̀, ó ṣeé ṣe kí ọ̀nà àbáyọ wáyé lé lórí tí gbogbo ẹ̀ dá ìdáhùn lọ́jọ́ tòní. Àwọn èèyàn á nífẹ̀ẹ́ yín, ẹ̀yin náà á nífẹ̀ẹ́ àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ẹni tẹ́jọ́ dà nǹkan pọ̀, ó ṣeé ṣe kí nǹkan tẹ́jọ́ dàpọ̀ yìí kó bíire, kó bá dùn, kó bí dùnnú ní ọjọ́ ti tòní. Gbogbo nǹkan á lọ dáadáa. Ire ìfà ń bọ̀ fún yín lọ́jọ́ tòní. Owó ìfà máa wọlé fún yín lọ́jọ́ tòní. Tẹ́ẹ̀tì ẹ̀ stress lé lórí, tẹ́ẹ̀tì ẹ̀ iṣẹ́ fún rárá. Iṣẹ́ á lọ dáadáa. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire ó náà wọlé fún yín lénìí pẹ̀lú aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná yìí Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó ṣe ń pé ó gbà kí sara ló jẹ́. Ọjọ́ ìgbà kí sara púpọ̀ látàrí ń pé iṣu lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ lọ́jọ́ tòní tó máa fẹ́ gbóná jọjọ, tó máa fẹ́ àfẹ́tìyín, tó máa fẹ́ bí ìbínú, tó máa fẹ́ mú kí ìbínú wáyé púpọ̀ lọ́jọ́ tòní. Ó lè jẹ́ láàrin èèyàn àti kọ́sítọ́mà. Bákan náà nídàkejì ẹ̀yin àti olólùfẹ́ yín ìfàǹfà máa wáyé láàrin yín díẹ̀ lọ́jọ́ tòní. Eléyìí lè fẹ́ tako tiṣẹ́, eléyìí sì lè fẹ́ afẹ́ ti ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú ìjà láàrin èèyàn àti èèyàn. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ má gbé ìkanra ti ibi iṣẹ́, ẹ má gbé lọlé rárá lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe kẹfẹ́ lè ṣe lọ́jọ́ tòní káwọn èèyàn àti olólùfẹ́ yín kó lè gúrégé, kó lè sẹ́tù. Tẹ́ bá nílò kankan lọ́dọ̀ wọn tó ṣe pé wọ́n bá yín fa issue lé lórí, ẹ ó lè withdraw, kẹ́ calm down, kẹ́ fún wọn ní táìmù díẹ̀ kó má bàa sí issue rárá. Tẹ́ bá lọ ń béèrè kan pẹ̀lú fọ́ọ̀sì lọ́wọ́ wọn pé lágbájá báyìí nìkan tí mo fẹ́ lọ́rọ̀ yẹn, ó ṣeé ṣe kéde ìfẹ́ bí issue tí ó máa lágbára díẹ̀ lọ́jọ́ tòní. Pàápàá níbi iṣẹ́ yẹn kíyèsára láàrin èèyàn àtoníbàárà, láàrin èèyàn àtọ̀gá, ẹ kíyèsára dáadáa kí ìjà má wáyé láàrin yín lọ́jọ́ tòní, kán má ṣe nǹkan tó máa mú yín bínú púpọ̀ lọ́jọ́ tòní. Àwọn iṣẹ́ míì sì wà tẹ́ máa ṣe lọ́jọ́ tòní tó ṣeé ṣe kó fẹ́ frustrate yín díẹ̀, ẹ ṣe prayer lé lórí. Gbogbo frustration èyíkéyìí kó má bàa wáyé. Gbogbo distraction tó máa bí kí ẹ fẹ́ ṣe mistake níbi iṣẹ́ tá fẹ́ frustrate yín, Ọlọ́run gbé distraction náà jìnnà rere, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Iṣẹ́ lè rí bákan lénìí, relationship yín lè rí bákan, ire owó náà lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀. Ọ̀la dára jọjọ́ tòní lọ láṣẹ Ọlọ́run Ọba. Aago 7 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe gbogbo akitiyan tẹ́ bá ń ṣe pátápátá ó máa bẹ̀rẹ̀ sí í jọ. Ẹ máa bẹ̀rẹ̀ sí í mọ àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe ní àtúnṣe nínú ìwà yín, nínú ìṣesí yín, nínú àwọn nǹkan tẹ́ ń fojoojúmọ́ ṣe, nínú iṣẹ́ tẹ́ ń ṣe lójoojúmọ́. Bẹ́ẹ̀ ṣe ń rìnrìn àjò ni, bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ ní bóyá ọ̀nà báyìí ni mo máa gbà lọ bí báyìí lénìí, bóyá báyìí ni màá tún ṣe máa ṣiṣẹ́ lénìí tá tún máa rọrùn. Ó ṣeé ṣe kí ẹ láì dí ànípọ̀ ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà tí gbogbo nǹkan á máa rọrùn, tẹ́ ẹ máa lè ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé. Ó dára kẹ́ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé lénìí. Ẹ yanjú kan tí ẹ tó bọ́ sí míì. Ẹ má kó ní méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ má fún yín lọ necessary stress lọ́jọ́ tòní. Stress máa pọ̀ lápọ̀jù fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ̀sí ń lò ràwọ̀ ìsírè, ìlera ara yín máa jí pépé lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé ẹ tún feel relieved pẹ̀lú àwọn nǹkan tó dàbí àìlera èyí tẹ́ ń kẹ́fín láti jọ́ mẹ́ta. Tẹ́ bá ń kẹ́fín àìlera kan lọ́jọ́ tòní, ẹ fálẹ̀ mọ́ kí ẹ wọ́ ògùn lò kí gbogbo àìlera náà kó lè parẹ́ pátápátá. Kò ní sí wàhálà rárá lọ́jọ́ tòní. Tẹ́ bá ṣe fálẹ̀ mọ́ṣẹ́ tí ilẹ̀ ṣe máa láǹfààní àti rírè gbámú sí. Àwọn èèyàn lè gbé task wọn wá fún yín lọ́jọ́ tòní pé lágbájá ràn mí lọ́wọ́, lágbájá bá mi ṣe. Tí ẹ bá nípá láti ṣe bẹ́ẹ̀, ẹ lè ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n tí ẹ̀mí yín ò bá gbé, tí ẹ̀ tí yín ò bá gbé, má wò lẹ̀ ṣe rárá lọ́jọ́ tòní. Má ṣe nǹkan tó máa pa yín lára. Ẹ má yín nǹkan bí ní ẹ sára yín torí tẹlòmíì lọ́jọ́ tòní. Fọgbọ́n ṣe kẹfẹ́ lè ṣe kọ́jọ́ tòní lé lọ dáadáa. Ẹ bá fálẹ̀ mọ́ṣẹ́ iṣẹ́ lọ dáadáa. Owó á sì wọlé pẹ̀lú ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín náà. Ó máa lọ bó ṣe yẹ kó lọ lénìí. Aago 9:05 ní àṣálẹ́ sí aago 11:10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ bíìjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ẹ̀rì tí yín ṣe báyìí ló jẹ́. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé tó máa lọ dáadáa, gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátápátá báyìí àwọn èèyàn máa gbà tiẹ̀ púpọ̀. Àwọn èèyàn á nífẹ̀ẹ́ yín dáadáa, yín náà nífẹ̀ẹ́ àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wáyé láàrin èèyàn àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa dá yín mọ̀ sí ìyàtọ̀, àwọn èèyàn máa gbà fún yín dáadáa. Iṣẹ́kíṣẹ́ tẹ́ bá ń ṣe á dàgbàsókè dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa wà very creative tí gbogbo nǹkan máa lọ lọ́wọ́ ìrọ̀rùn, lọ́wọ́ ìrọ̀sẹ̀ lọ́jọ́ tòní. Kò ní sí stress rẹpẹtẹ, kò ní sí wàhálà rẹpẹtẹ rárá. Gbogbo àdáwọlé yín pátá báyìí ló máa já sí rere. Ẹ máa ní ọpọlọ pípé tẹ́ fi mójútó nǹkan tó ṣe é pé ó máa tayọ táwọn èèyàn máa fi wò pé lágbájá ta ló kọ ẹ nímọ̀, ìta ló bẹ ṣe kíní tó ṣe é pé ẹ máa ní Ọlọ́run báyìí náà ní intelligence yín máa lékè ká lọ́jọ́ tòní. Ọpọlọ yín máa jí pépé dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn máa admire iṣẹ́ yín dáadáa. Àwọn èèyàn sì support yín dáadáa pẹ̀lú tó ṣe é ṣe kẹ́lòmíì gan tó rí ìwọ́dù yín pé lágbájá ó tiẹ̀ try, lágbájá gbà. Ó dára kẹ́dùn àwọn ọmọdé nínú lọ́jọ́ tòní. Ẹ ṣe àwọn nǹkan tó ṣe é pé á mú kínú àwọn ọmọdé dùn dáadáa
lọ́jọ́ tòní ẹ lè ra nǹkan dídùn fún wọn, kò sí wàhálà. Gbogbo eléyìí ó ṣeé ṣe kí ó ran iṣẹ́ yín àti ìdàgbàsókè yín lọ́wọ́ lásìkò yìí. Iṣẹ́ wa lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 2:15 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ṣùgbọ́n ó ṣeéṣe kí àìbalẹ̀ ọkàn kó wáyé nínú ilé lọ́jọ́ tòní látara ìwà tó lólùfẹ́ yín kan máa wù. Wọ́n lè gbé ọwọ́ ìjà, wọ́n lè gbọ́wọ́ ariwo wá lọ́jọ́ tòní. Ẹ̀yin àti olólùfẹ́ yín ẹ lè ní intensive argument lọ́jọ́ tòní tó máa lágbára tó ṣe é pé tẹ́ bá tètè dẹ́kun ẹ̀ ó lè lọ escalate kó lọ lead sí nǹkan tó ṣe é pé ẹ ò fẹ́ nínú relationship yín lọ́jọ́ tòní. Issue lè wáyé dáadáa lọ́jọ́ tòní rẹpẹtẹ, ṣùgbọ́n gbogbo ẹ̀ títí alẹ́ pátápátá ó ṣeéṣe kí gbogbo ẹ̀ kó padà ní ìyanjú. Ẹ jìnnà sí ìjà, jìnnà sí fàǹfà lọ́jọ́ tòní. Ọ̀dọ̀ olólùfẹ́ yín ló máa fẹ́ kọ́ sí eléyìí tó fẹ́ wáyé lọ́jọ́ tòní tó ṣe é pé ó lè má jẹ́ kọ́ sí yín, ó lè jẹ́ misunderstanding tó ṣe é pé tẹ́ ẹ̀ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe ó ṣeéṣe kí wọ́n fẹ́ bínú jọjọ kó fẹ́ bá yín fa wàhálà rẹpẹtẹ tẹ́yìn náà sì máa dúró pé irọ́ mi nígbà inú ilé yín lè rí bákan lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín lè fẹ́ mú yín stress rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ̀yin àti èèyàn tẹ́ ti jọ dànkọ́ pọ̀ lẹ́yìn tẹ́ jẹ́ single tẹ́ ti marry ó ṣeéṣe kí ẹ̀yin àti èèyàn tẹ́ jọ dànkọ́ pọ̀. Ó lè jẹ́ business, ó lè jẹ́ nǹkan míì, ó ṣeéṣe kí ìfàǹfà àbí tension kó wáyé láàrin yín lọ́jọ́ tòní tẹ́lẹ̀ sì lè fẹ́ lágbára díẹ̀. Kódà ó lè jẹ́ ẹ̀yin àti èèyàn tẹ́jọ wà láyìíká ara yín. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ jẹ́ kí ogun mí, ẹ jẹ́ kí àlàáfíà kó jọba, kálàáfíà gbalẹ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó ṣeéṣe lọ́jọ́ tòní kí family member kan náà kí ara fẹ́ máa kan wọ́n bákan tó ṣe é pé ó dára kí ẹ wulẹ̀ fi wọ́n ṣàyè wọn kẹ́ fún wọn space díẹ̀. Tẹ́ bá dẹ̀ nílò support family lórí tó ń lọ lọ́wọ́ ẹ̀ ó ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ lé lórí. Ẹ lè kàn sí family pé lágbájá báyìí ní lágbájá ń bá mi fà, ọ̀nà àbáyọ lélẹ̀. Ó ṣeéṣe kí wọ́n fún yín lámọ̀ràn èyí tó ṣe é pé ó máa ràn yín lọ́wọ́. Family tó yẹ kẹ́ kàn sí tó súnmọ́ yín pẹ́kípẹ́kí bóyá bí ìyá bí bàbá bẹ́gbọ́n àbábúrò ẹ lè kàn sí wọn lọ́jọ́ tòní tí issue náà bá jẹ́ rántó. Ṣùgbọ́n èyí tó ti dára jù ní pé kẹ́ fálẹ̀ mọ́ṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo àárọ̀ títí di ọwọ́ ọ̀sán mọ́rọ̀ lọ́jọ́ tòní tẹ́ bá sí nílé ó ṣeéṣe kó tún fẹ́ ṣẹ́ pẹ́rẹ́ díẹ̀. Ẹ lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ fálẹ̀ mọ́ṣẹ́ kí iṣẹ́ yín lè lọ dáadáa torí tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ ó ṣeéṣe kẹ́ ríre gbámú dáadáa níbi iṣẹ́ lọ́jọ́ ti tòní. Aago 12:15 ní àárọ̀ sí aago 1:15 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin àtàwọn èèyàn. Ọpọlọ yín á jí pépé, ẹ máa lékún ní ọgbọ́n, ẹ máa lékún ní ìmọ̀, ẹ máa lékún ní òye. Ó kéré tán gbogbo nǹkan tó ń lọ láyìíká yín pátá ló ṣeéṣe kí ẹ fẹ́ ní information nípa ẹ̀ lọ́jọ́ ti tòní. Ẹ máa nífẹ̀ẹ́ sí láti ka news láti ní ìmọ̀ sí lọ́jọ́ tòní. Ẹni dára láti fi wá ìmọ̀, ẹ lè wá ìmọ̀ lọ́jọ́ tòní. Ìmọ̀ tẹ́ bá ní á ràn yín lọ́wọ́ dáadáa lásìkò tí ẹ wà yìí. Ẹ bẹ́ bí ẹ bá rá ṣe, ẹ bá àbúrò ẹ bẹ́ gbọ́n ṣe, ẹ bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa jíròrò dáadáa pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ máa rojọ́ gidi gan lọ́jọ́ ti tòní ṣùgbọ́n ẹ kíyèsára gbogbo ọ̀rọ̀ yín kọ́ ni kẹ́ máa sọ síta, gbogbo secret yín kọ́ ni kẹ́ máa sọ síta. Kọ́ má bá fi haunt yín lọ́jọ́ iwájú, kẹ́ kíyèsára dáadáa lénìí. Inspiration àti idea tó bá wọlé sí yín lọ́pọlọ lọ́jọ́ tòní ẹ mú lò torí ẹ máa ní clarity nípa àwọn kankan lọ́jọ́ tòní tó sì jẹ́ pé clarity tẹ́ni máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Ẹ bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní, ẹ ṣe dáadáa tí wọn, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ má bẹ́nikẹ́ni ní argument rárá. Tó bá lókun ẹ lókun, tó bá ló ṣẹ́kù ẹ ló ṣẹ́kù. Ẹ̀yin lẹ mọ̀ nínú ara yín pé nǹkan tí mo fẹ́ ṣe leléyìí. Iṣẹ́ yín á wá lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú aago 11:15 ní àárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìjọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀. Ọjọ́ tó tayọ ló jẹ́. Ọjọ́ tó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín máa rìlíìsì owó jáde ẹ lè ní àwọn nǹkan tẹ́ fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní. Ó wá dára kí ẹ ṣọ́wó náà kí ẹ má náà àpàlẹ́ ni o. Ẹ ṣọ́wó náà dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ yín lè fẹ́ máa rìlíìsì àwọn owó kan jáde lọ́jọ́ tòní tó ṣe pé lágbájá máa nílò owó tàmẹ̀dọ̀ á nílò owó. Ẹ lè fẹ́ máa lọ́wọ́ lórí àwọn nǹkan míì tó ṣe pé ó lè má wúlò dáadáa gan lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ ṣọ́wó náà á máa gbé nínú bí kẹ́ fowó ṣe nǹkan. Á máa dàbí ìgbà pé nídìí owó láti fi ṣe nǹkan ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn ẹ wọ́ọ̀ṣì ẹ̀ dáadáa. Ẹ ṣọ́wó náà ẹ má náà àpá. Ó dára kẹ́ wulẹ̀ save owó pamọ́ lọ́jọ́ tòní fún ìwúlò ọjọ́ iwájú ju kí ẹ ní ẹ fẹ́ sáré kówó lórí nǹkan tó ṣe pé ẹ tí mọ̀ bóyá bó ṣe máa lọ rí àbí bí ó ṣe ní lọ rí lọ. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ènìyàn ṣọjọ́ tẹ́lẹ̀ lẹ́fẹ́ fi wo àjọ tuntun àbẹ́lẹ́ fẹ́ fi yáwó rárá lọ́jọ́ tòní. Àwọn tó bá sì jẹ́ yín lówó ẹ lè béèrè lọ́wọ́ wọn lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí wọ́n dá owó náà padà fún yín. Ẹ ṣe prayer dáadáa kọjọ́ tòní lè lọ dáadáa. Tẹ́ bá sì tẹpá mọ́ṣẹ́ sílẹ̀ ṣe máa ránfààní àtòrí gbámú sí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ má kanra mẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín á lọ dáadáa. Ire owó náà lè wọlé fún yín lénìí. Aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 6:10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú bó tilẹ̀ jẹ́ pé iṣu tó lágbára lè wáyé nínú ilé yín gangan family iṣu lè wáyé lọ́jọ́ tòní ẹ̀yin àtèèyàn lè jà ìjà tó lágbára nínú ilé lọ́jọ́ ti tòní tíjà bá ṣẹlẹ̀ nínú ilé yín lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ̀rí èèyàn tó máa rescue yín tó ṣe é pẹ́ ní náà máa jẹ́ni tó súnmọ́ yín tó máa dúró tì yín gbágbágbá tó máa ní lágbájá ò jẹ́ bẹ́ẹ̀ tàmẹ̀dò jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ tòní iṣu lè wáyé láàrin èèyàn àti family lọ́jọ́ tòní wọ́n lè máa bínú jọjọ sí yín lórí àwọn kankan wọ́n lè máa kanra púpọ̀ lọ́jọ́ tòní tẹ́ bá rí pé múdù family kan ò da àbí wọ́n ti ń sọ̀rọ̀ jù àbọ̀ tí ń pààrà jù fún yín ẹ rí dájú pé ẹ cool down ti yín kẹ́ fún wọn ní space kí gbogbo ẹ lè rọlẹ̀ kó má sí wàhálà kó má sí dààmú kó má bàa affect múdù yín kó má affect emotion yín kó má bí kẹ́yìn náà bínú gbogbo ẹ̀ṣẹ̀ ó ṣeéṣe kí ẹ rí ràn lọ́wọ́ èèyàn kan lọ́jọ́ tòní tó máa súnmọ́ yín tó máa jẹ́ bí ẹ̀gbọ́n tá jẹ́ bí àbúrò tàbí tá jẹ́ bí alásùnmọ́ kan tó ṣe pé á dúró tì yín tí á ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní ẹ má rí gbárùkù ti èèyàn kan lọ́jọ́ tòní ṣá ọjọ́ tòní ó dára kí ẹ kíyèsára ó dára kẹ́ wulẹ̀ lọ síbi iṣẹ́ kẹ́ lọ fálẹ̀ mọ́ṣẹ́ kẹ́ lè rí gbámú ju kẹ́ wà ń lé pẹ̀lú mọ̀lẹ́bí àbí nǹkan kan lè gbà pé látọ̀dọ̀ mọ̀lẹ́bí tó ṣe pé ìpè náà lè jẹ́ ìpè tó máa fẹ́ pè yín níjà pé o gbọ́ lágbájá sọ báyìí o gbọ́ tàmẹ̀dù sọ báyìí o gbọ́ kí ló ṣẹlẹ̀ tí o lè fẹ́ bí yín nínú díẹ̀ tó lè fẹ́ affect emotion yín díẹ̀ ẹ kíyèsára ẹ má jẹ́ kí ìmọ̀lára yín má jẹ́ kó lágbára ju yín lọ lénìí ẹ fẹ́lẹ́ ṣe kẹ́ bọ́gbọ́n ṣe kẹ́ mú sùúrù lò dáadáa sùúrù lẹ nílò lọ́jọ́ tòní kọjọ́ tòní lè lọ dáadáa iṣẹ́ lọ dáadáa relationship yín lè rí bákan èrè owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú ó tilẹ̀ jẹ́ pé dàgbàsókè ara yín báyìí òun ló máa wà lọ́kọ̀ yín gbágbágbá lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú àǹkanra abáǹní mood swing tó lè bí kí nǹkan ṣe rọ̀ǹtò ẹ kíyèsára dáadáa aago 7 kù ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lè ní tí kọ́lọ̀ pínkì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ ìjọjọ́ tó ṣe ipò dára púpọ̀ ọjọ́ tó sùn ló jẹ́ ṣùgbọ́n ẹ má wà spiritual yá dàbí ìgbà pé kẹ́kọ̀ọ́ dá wà kẹ́ máa jọ́sìn fọ́lọ́run ba bẹ́ẹ̀ ló máa rí ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní ọjọ́ tòní dára láti fi súnmọ́ Ọlọ́run láti fi ṣe prayer láti fi dúpẹ́ gbogbo nǹkan tí Ọlọ́run bá ti ń ṣe fún yín látẹ̀yìnwá ibi tẹ́ dé dúró àti ibi tẹ́ ń lọ láti fi béèrè oore láti fi béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá yín ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní ọjọ́ tẹ́ gbọ́dọ̀ yà sọ́tọ̀ fún ti mímọ́ lọ́jọ́ tòní jẹ́ ẹ hùwà dáadáa ẹ hùwà pẹ̀lẹ́ ẹ hùwà ìrẹ̀lẹ̀ ẹ má kanra mọ́yàn ẹ má wà níbi ariwo ẹ má níyàn sínú ẹ free mind yín ẹ tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run bá kẹsì foríjì àwọn tó rọgbà yín ká àsìkò yìí àsìkò àtúnṣe ló jẹ́ nínú ìgbésí ayé yín ẹ lè fi ṣe cleansing ẹ lè ṣe spiritual cleansing lọ́jọ́ tòní kò sí nǹkan tẹ́ ẹ lè fi ṣe cleansing náà títí mọ́ omi àti iyọ̀ ẹ lè mix ẹ papọ̀ kẹ́ ṣe prayer sí kẹ́ lọ fi wẹ̀ kẹ́ fi ṣanra ẹ̀yin tẹ́ ti fẹ́ ra spiritual cleansing mìíràn tó ṣiṣẹ́ àtúndè tó ṣiṣẹ́ àwẹ̀ náà tó ṣiṣẹ́ àtúmọ̀ lọ́wọ́ túbú ẹ láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ ẹ kàn fi wà lókè ẹ ṣe nǹkan yín lọ́wọ́ rọ̀sẹ̀ ẹ má báyàn jẹ́ ẹ má báyàn fàfàǹfà ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní ẹ fi sùúrù báwọn èèyàn lọ ẹ fi sùúrù báwọn èèyàn ṣe kí gbogbo ẹ lè lọ sòsè iṣẹ́ wa lọ dáadáa tẹ bá tẹ̀lé lé relationship yín náà lọ dáadáa ire owó náà lè wọlé fún yín lénìí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.